jọ̀ọ́ kí ló dé tí Ṣọlá gbé ń pariwo náà? Kí ló dé tó fẹ́ para ẹ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà? Lójú tiẹ̀ báyìí victory is yours nìyẹn o. Lójú tiẹ̀ báyìí victory is yours. Sórí tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ló ta sánsán, I understand pé ókè o Ọlọ́run dẹ́ ẹ lóhùn àdúrà ẹ̀ gbà o. Bọ̀ ayé tiẹ̀ ò rojú ò ráyè. Inú ẹ̀ wá ń dùn fún ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Let us make something clear, Ṣọlá pé. Let us both make something clear. Ní pé first thing first, sórí ìgbésí ayé Ìjẹ̀ṣà àti nǹkan tó ṣe is almost equivalent to orí burúkú tí wọn náà máa ṣe lórí social media. Understand that. Know that and know peace. Ìgbésí ayé Ìjẹ̀ṣà báyé ẹ̀ ṣe bàjẹ́, báyé ẹ̀ ṣe rí yamayama tó lọ ń bọ́mọ kékeré sùn is equivalent to ìwọ tó ń ṣépè fún ọmọ tó ń sọ pé àwọn èèyàn máa gbókùn ọmọ torí tí wọn wá ṣe pé Ìjẹ̀ṣà fẹ́ pọ ọmọ kékeré yẹn kí ló dé tó ń làkàì tí ó rorore fọmọ kékeré yẹn ni. Àtiwọ́ náà tó sọ pé torí ọmọ yẹn báyìí she's traumatized for the rest of her life. Àtiwọ́ náà tó ń sọ pé káwọn òbí kan gbọ́mọ sí kí ni ìyàtọ̀ yín méjèèjì. So there is no victory anywhere. Ìjẹ̀ṣà is a ex-offender, is a ex-convict, ex-con ni. Íméèjì ẹ̀ ti bàjẹ́ bó ṣe wà yẹn kò sí bẹ́ẹ̀ ṣe bòrò tí ò ní rúgbẹ́ and mean pé ó ní àwọn brand gan tí ò ní fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. Ó bímọ kò bímọ kọ́ ní issue. Ó bímọ ò bá ìlú ó máa bímọ náà of course èèyàn kan sì máa gbóbó lẹ́fun. But àwọn brand kan wà bó ṣe wà yìí tó jẹ́ pé wọn ò lè bá ṣe tó máa fi kú. That is just it. So there is no victory here. So má dùnnú lórí rubbish. That is it. Ọmọ is not an achievement. Bẹ́ẹ̀ni, it's not. Ó pẹ́ bóyá ó máa bímọ èèyàn kan náà ló máa bí fún un. It's not an achievement. Ṣebí is the outcome of bàbá súgbé ara yín ló bá dánmọ́ mélòó léèyàn fi ń bímọ ẹ̀kẹ́ èlò. Anybody lè lóyún. Anybody ni. So kí wá ní special thing níbẹ̀? Abirùn gan lóyún. Ẹlẹ́dẹ̀ gan lóyún ó bímọ. Ewúrẹ́ gúnfẹ́ lóyún ó bímọ. So èwo wá ní gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tó wá ń pariwo bíi pé o ti win ní kéèsì kan torí I don't understand. Sórí the effort you are putting on Ìjẹ̀ṣà's matter. Ó yẹ kó o fi sórí ilẹ̀ California tíjọba gbà yẹn. Ó yẹ kó o gbé sórí ilẹ̀ California tó bá yẹ pé bí o ṣe ń du ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ló ṣe du ọ̀rọ̀ ilé ayé ẹ̀ wọn ò ní gba California lọ́wọ́ ẹ̀ o Ṣọlá pé. Tó bá yẹ pé bó ṣe ń du ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ló ṣe ń du ọ̀rọ̀ ayé ẹ̀ wọn ò ní gba California o. Wọn ò ní ṣe òkú California lórí social media kan tún jẹ àkàrà àwọn èèyàn tún dín àkàrà California. Kò ní bọ́mọ ẹ lọ́wọ́ bó ṣe bọ́mọ ẹ lọ́wọ́ yìí o Ṣọlá pé. Kò ní bọ́mọ ẹ lọ́wọ́ bó ṣe bọ́mọ ẹ lọ́wọ́ ẹ̀. That is by the way. And for ìyá ọlọ́mọ tuntun initially kò sẹ́nibody tó hate ẹ náà. In fact gan ó tiẹ̀ máa bu iyì kún ẹ mọ́ tó o bá fi Ìjẹ̀ṣà hàn but it's your decision. Tó bá yẹ kó gbọ́mọ ẹ jáde báwọn òbíyàn ṣe ń gbọ́mọ wọn jáde tán ní fi ọkùnrin sí ìtura ṣọmọ but nǹkan tó ń ṣe ó yé wọ̀ náà. Congratulations fẹ̀kàn tẹ́lẹ̀ Ọlọ́run àdọ́mọ ẹ sí ìwọ kọ́ làwọn èèyàn hate Ìjẹ̀ṣà gangan ni. O ò ní mọ bó jẹ ọmọ Ọlọ́run á ṣe ọmọ ẹ lọ́mọ ológo ìyẹn ìwọ Lúmínì. Èmi ò ní issue pẹ̀lú ẹ àwọn èèyàn gan ò ní issue pẹ̀lú ẹ èèyàn gangan tó lọ lóyún fún gangan náà ní issue pẹ̀lú but that's by the way. But mo fẹ́ kó understand kìíní kan ó ti yan o ìwọ ló lọ rí tó lọ yan o ìwọ lórí tó sọ pé nǹkan tó tẹ́ ẹ lọ́rùn ni o ọ̀pọ̀ ẹja ló wà ní odò Ìjẹ̀ṣà ló lọ mú o tó sọ pé nǹkan tó kò gbọ́dọ̀ di ọ̀la kó jáde kó sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ìyẹn gangan la wà ní take like wo a máa drag ẹ bí àsùnwà ní generator. Kò gbọ́dọ̀ di ọ̀la ṣó ń gbọ́ Lúmínì kó wá pàtẹ ètè
kó pàtẹ podcast tó ló fẹ́ sọ side of the story ó ní láìkí ààrẹ lórí social media gbogbo nǹkan tójú ẹ̀ bá rí faramọ́ gbogbo nǹkan tójú ẹ̀ bá rí wo sórí endurance o gbọ́dọ̀ endure dandan ni endurance is yours látọ̀run wá kò sọ child support o ó sọ child support o ó ń lùwẹ́ o ó ń ṣòṣì kiri o ó lọ fẹ́ yàwó kejì o ó lọ ṣe kinní kan o mi ò tẹ̀ ní sọjá other part torí ọlọ́run kò tẹ̀ lè ṣe yẹn náà wọn bí yẹn nǹkan tó bá ti lè rí faramọ́ torí ìwọ ló sọ pé ibi oko tó rí ni tó fẹ́ gbẹ̀pà sí wàá faramọ́ ni forever is the deal so congratulations once again ẹ kú ewu ọmọ ṣe rí èmi ti kúrò lórí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ọlọ́run torí kò sọ̀rọ̀ lórí ẹ̀ but ẹ jẹ́ a ka update from Lanre Adediwura ṣe understand is it èmi fẹ́ kẹ́ ẹ tún rí life from another angle ẹ gba gbogbo àwọn Ṣọlá pé tó ń pariwo àwọn èèyàn kan pariwo ni wọn ò lọ́pọlọ ṣé Ṣọlá pé wá wà ní èèyàn tó lọ́pọlọ bá àwọn èèyàn tó fi ọpọlọ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ látẹnu wọn. I cannot blame people that are outraged. I cannot blame them. In fact, I cannot even blame Nigeria because Nigeria they don't even dey understand ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ ọmọdé ṣé gbogbo wọn ló ń gbáwájú tó ń gbẹ̀yìn tó ń gbáwájú tó ń so why are they hungry now because the man move on. ṣèbí ìgbà tí kí wọ́n sọ pé máa ta lé mi ẹ̀ ń ṣe mí ìṣẹ́ fi ń bú pé kinní because tó bá yẹ pé kò sí video evidence ni pẹ̀lú video evidence ẹ mọ bó ṣe fẹ́ fi ọ̀rọ̀ yẹn Ìjẹ̀ṣà ò ní ṣẹ̀wọ̀n èèyàn mi ẹ gbàgbé video evidence yẹn ẹ̀rí ni nǹkan tí ilé ẹjọ́ dẹ̀ nídìí nǹkan tó gbé débẹ̀ nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé pẹ̀lú bí Ìjẹ̀ṣà ṣe mọ̀yàn tó bọ̀bọ̀ yẹn ò ní lọ sẹ́wọ̀n òótọ́ ni o a kàn ṣe kínní yẹn fọmọ yẹn àìmọye a kàn ṣe gbé ni bọ̀ ó ti lọ ó ti sẹ́ẹ̀bù tẹ̀mọ̀ ó wà remorseful o kò wà remorseful o kò délé ẹjọ́ mọ́ nǹkan tó sọ pé kó sẹ́ẹ̀bù ó ti sẹ́ẹ̀bù ẹ̀ inú wa dùn inú wa ò dùn o kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ ó ti sẹ́ẹ̀bù ẹ̀ ó ti kúrò lórí ẹ̀ so oníkálukú ká move on ká gbójú wish them well yẹn kì í ṣe torí Ìjẹ̀ṣà ò torí ọmọ bébì yẹn ni o ẹ má fi ìkanra Ìjẹ̀ṣà mọ́ ọmọ tuntun tó ṣe ń bọ̀ lẹ́yà ayé ọmọ yẹn ò lẹ́sẹ̀ lọ́rùn olóṣì ní Ìjẹ̀ṣà àti Lumini ò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn gbogbo nǹkan tó ṣókùnkùn sẹ́dà kedere báyìí ni níwájú Ọlọ́run ọba ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àwọn ká update bọ̀dá Lanre. Nollywood actor Lanre Adediwura has spoken out on the ongoing trolling of Baba Ijesha, calling out pro-mass level hypocrisy in the industry. Bọ̀dá Lanre lè sọ pé àwọn èèyàn ò ní right láti má bínú ìdẹ̀ ṣe industry náà tẹ̀ tí ń bínú àwọn tó wà industry yẹn gan they are divided into two àwọn kan most of them are supporting Lumini torí pé wọ́n ti mọ Lumini tẹ́lẹ̀ and most of them are not àbí àwọn tó bá wà against the Baba it's just divided even the public you know the masses they are divided on this whole issue so it's not about your industry alone. Number 2, only in a hurtful post Adediwura questioned how quickly people turn to judgment online. He who has no sin should cast the first stone. In fact, tó bá jẹ́ pé irú kéèsì Ìjẹ̀ṣà tó ń làkà ọmọ tó ń fọwọ́ jọmọ lára tó ń sọ pé kọmọ tó fọwọ́ para ọmọ ni Jésù sọ ní ìgbà yẹn wọ́n á lẹ Ìjẹ̀ṣà ló kó pa síbẹ̀ yẹn kí ẹ gbàgbé àròkó ni àdẹ̀rí Ìjẹ̀ṣà kì í ṣerú ẹ̀ṣẹ̀ yẹn náà sọ pé ìhù ṣe bí obìnrin yẹn lọ ṣàgbèrè ni eléyìí ń bọ́ ọmọ kékeré ọmọ underage ń bá ń ṣe nǹkan pọ̀ kíyàn fọmọ kékeré sílẹ̀ kó o ra mú lọ́ndà òrùlé bàbá ẹ̀ àbí ìjẹ́ ẹ̀ ìgbà tí ń ṣe kó o fẹ́ kú ó ní jáde nínú ilé yẹn o òkú ẹ̀ náà máa gbé jáde nínú ilé yẹn nǹkan tèmi promise ẹ̀ ni èmi ò ní dúró pọlọ́pàá èmi máa ṣá ẹ pa síbẹ̀ ni kì í ṣe pé kíní wàá máa rán ọmọ mi nínú ilé mi
ò wá ní máa pọ̀ ọlọ́pàá èmi hey. So wọ́n ní but no sin should cast he who has no sin should cast the first stone. He wrote, but every chronic sinner is pouring out trailer loads of stone. Torí abiyamọ ni wá, ìjà abiyamọ nìyẹn. In Nigeria, ṣàṣà ni èèyàn tó ti abuse either by uncles, by relatives, by ìṣẹ̀mọ̀ neighbors. Ṣàṣà ni ọmọ tó ti abuse in Nigeria. Tẹ́ bá notice pé àwọn ọkùnrin Naija tó bá lọ sí abroad, most of tó bá ṣẹ̀dẹ̀ abroad, the first thing tó máa mú wọn fún nìyẹn pé wọ́n bọ́ ọmọ kékeré sùn àbí wọ́n test ọmọ kékeré. Nílùú òyìnbó tó bá test ọmọ kékeré òtítì ẹ ti ayé ẹ ti bàjẹ́ nìyẹn. Ayé ẹ ti bàjẹ́ nìyẹn. Ẹ̀rí máa tàn deport torí pé ó ń chat pẹ̀lú ọmọ kékeré, kò tí ì fọwọ́ kàn wọ́n, ó ń chat pẹ̀lú ọmọ kékeré nígbà tó tiẹ̀ mọ nọ́mbà wọn, ó tún sọ pé ṣé òun lè visit wọn, kò tí ì rí wọn sójú o, wọ́n deport ẹ̀. I think that happened in UK. Was it not last year? Àìmọye ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́ sínú ẹ̀wọ̀n torí nǹkan bẹ́yẹn. Ìlú òyìnbó wọn ò fojú rere wo orú nǹkan bẹ́yẹn. Wọ́n ní bọ̀ gbogbo èèyàn throw stone bọ́dà ẹ̀yẹn fi Ìjẹ̀ṣà síwájú mi kẹ́ wá fún mi ní Ògúnlùtù má ẹ wò ó gbogbo orí ẹ̀ ni mo máa fọ́, kì í ṣe pé kinní ẹ gbàgbé stone yẹn. Tó bá yẹ pé irú ẹ̀ṣẹ̀ tí Ìjẹ̀ṣà ṣẹ̀ yìí ló ṣẹ̀ iwájú Jésù dọ́kì ní àná ni wọ́n á ti kú dànù bẹ́ẹ̀ ni. Ó ti ẹ̀rìn yàn bá ṣe ni ìwọ ò ní jáde pé wàá máa rántí for the bọ́mọ yẹn ṣe máa rántí for the rest of her life. Èmi máa make sure pé màá gba nǹkan kan lára ẹ̀, bóyá màá gba ọwọ́ kan ni o àbí màá gbójú ẹyọ kan ni o, ìwọ náà wàá máa rántí for the rest of your life nǹkan tó ṣe tí ojú kan fi fọ́mọ ẹ lágbárí. Bẹ́ẹ̀ ni I will take matter into my own hands. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ bó ṣe ń ṣèyàn. Àìmọye ọmọ kékeré tó ti para wọn dànù torí irú nǹkan báyìí. Àìmọye àgbàlagbà gan tó ti wà mentally unstable torí irú nǹkan báyìí. You will be walking around and you will be seeing your abuser. Do you know what women go through? Èèyàn tó abuse kò séèyàn tó lè rape. Wọ́n rape doctor, wọ́n rape aláboyún. Ọkùnrin tún abuse aláboyún. Iṣẹ́ rí ilé ayé yìí nǹkan tóbìnrin ń go through kì í ṣe nǹkan kékeré. So ẹ máa rò pé obìnrin wà emotional. No, because ìkà tó ń ṣe sóbìnrin ilé ayé yìí ó ti pọ̀ jù ní kì í ṣe emotion. Ibi tọkùnrin lè lọ obìnrin ò lè lọ́bẹ̀ náà. Bẹ́ẹ̀ ni the subject woman lò ó lè torí paṣọ àwọn tó ń wọ ìjáàbù tó tún rape yẹn nǹkan torí pé wọ̀wọ̀kuwọ̀ náà àwọn tó ń wọ ìjáàbù tó ń rape nǹkan. Nígbà téèyàn lórí láyà àbí kò fẹ́ dáa fún first stone yìí ni tó wọnú ilé èèyàn wá tó ń báyà sùn tó tún pọ́mọ sùn nù ilé. Ìyá is your girlfriend, ọmọ ìyá yẹn ò bá jẹ́ adopted, kí ló máa wọ̀ ẹ́ lójú nígbà tó ti ń sùn pẹ̀lú ìyá. Ó gbénu ilé yẹn ò dẹ̀ ń wá bẹ́ẹ̀ ó wá ń bọ́mọ yẹn sùn nù ilé. Àbí ká tẹ̀ sọ pé àwọn èèyàn ìkà ni wọ́n hate Ìjẹ̀ṣà. Ilé ẹjọ́ tó tún dájọ́ yẹn ńkọ́ tó declare pé yes. You don't understand. Ó easy fún ọkùnrin láti sọ. Ṣó easy. Ẹ̀yin ọkùnrin rẹ̀ kí ẹ̀ ń pa obìnrin ọ̀tí tẹ́ bá ti ní ọmọ obìnrin gbogbo èrè máa ṣe kókókó kọ́mọbìnrin ọmọ yín kékeré kó mú boyfriend wálé àbí kó máa ṣe prom ẹ máa wọn kókókókókó báyìí ni ẹ máa ṣọ́ wọn kiri ni. But tó bá ti di just general obìnrin àbí ìyàwó yín you don't care. Ẹ̀yin ẹ fún mi l'Ògúnlùtù kẹ wá mú Ìjẹ̀ṣà síwájú mi kẹ wá máa sọ pé who is the first person to cast the first stone tí ní sọ́tán torí ẹ̀ máa ti fọ́ mọ́lẹ̀ tó ti máa fọ́ká. Má máa bá mi ṣe shit yẹn. Irú ẹ̀ṣẹ̀ wo níṣẹ́ lè sọ pé èèyàn tó jalè tó lọ jí nǹkan àtèèyàn tó lọ ń làkà ọmọ ṣe máa gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀ṣẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ o, ẹ jẹ́ kó rí oníkálukú pé ẹ̀ṣẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ. Tó bá fọwọ́ kan ọmọ mi máa pa ẹ́ dànù kì í ṣe pé kinní.
ọmọ yẹn ò ní choice, she just sits there accepting it, taking it. Ẹ̀rù máa bà wípé tóun bá lọ sọ ṣé wọn ò ní sọ pé irọ́ lòun pa, ṣé tóun bá lọ sọ ṣé Ìjẹ̀ṣà ṣe ń ṣe ni. In the countenance of him in that house, does it look like he's just doing it for the first time? He was not even afraid. Kò tí ẹ má ṣe mo téèyàn bá fẹ́ jẹ́ ẹran jẹ́nu pot lásán, tọkọ mi bá fẹ́ jẹ́ ẹran jẹ́nu pot tálàjì ọ̀rẹ́ ó máa wò fẹ́fẹ́fẹ́ báyìí ni, ó máa tó bá ka mọ́ bẹ́ẹ̀ ó máa sọ pé ó máa parọ́ ẹran nìyẹn o nínú pot tó jẹ́ pé òun ló mówó ẹ̀ lẹ̀. Ìjẹ̀ṣà ò tí ẹ bẹ̀rù, kò tí ẹ wólẹ̀kùn, kò tí ẹ lọ́ọ̀kìlẹ̀kùn, kò tí ẹ ṣe anything, ó wà comfortable. Ẹ wo bó ṣe wà comfortable tó ń fọwọ́ para ọmọ. Ṣó ṣe ń ṣe ni? Ẹ wá ń béèrè question pé ta ló lòkúta. Ẹ fẹ́ mi níbọn, ẹ fún mi ní Glock kí n show yín pé kì í ṣe stone nìkan. Ẹ fẹ́ mi ní Glock tí n bá fọ́ orí ẹ̀ dànù. Àbí kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ wá. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ fi ṣe example nìyẹn. Kẹ́ wá wo the first one. Princess ló gọ́nà. Ìwọ tó yẹ kó gba apá àbí ẹsẹ̀ kan lọ́wọ́ ẹ̀, kó ṣamọ́ ọpọlọ báyìí kó jẹ́ pé ẹ̀jẹ̀ máa tú jáde. Ọkọ ìdìbò ṣó dá wà interview, ṣèbí torí interview ló ṣe kinní kan. Wà interview ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹ fún mi. Òun kọ́ ni wọ́n ń bú princess lẹ́ni. Look at Nigerians. They are abusing the victim. Princess ìkan tó ṣe òdá náà ti mú princess. If that was your child, ó fẹ́ bá ti Ìjẹ̀ṣà jẹ́ ni, ọmọ kékeré yẹn ń kọ́. If that was your child, it's easy to say from afar because it's not your child. Mo ní ó yẹ kó o ẹ má máa fẹ́ dáríjì mi pòmí sí pàmí sí pàmí síta máa pa ẹ́ sínú bẹ̀yìn ẹ̀jẹ̀ máa ṣàn ni. Ambulance máa wá gbé ẹ. Tó bá ti dá lábọ̀ ara wà understand, ẹ máa ṣá wọn ni, kì í ṣe pé kìíní nǹkan tó bá rí kó fọ́ ọmọ lórí. Ó lè ṣẹ̀wọ̀n self defence ni. Wá gba lọ́ọ̀yà tó wà òkè. Self defence ni. Mo ká ẹ lórí ọmọ mi, òun fọwọ́ jẹ ọmọ mi lára. Kí ló máa sọ pé ó jẹ yó? Ọwọ́ yẹn ó máa kọ́kọ́ lọ ná. Ọwọ́ yẹn máa kọ́kọ́ lọ. Ẹ wo Middle East. Ọkùnrin tó bá fẹ́ ọmọ Middle East nílùú wọn tó bá lọ ń bá ọmọ yìí Middle East tó ń bá sùn tó bá ká ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n máa gba apá ẹ̀ ní ọwọ́ ẹ̀ náà máa gé sọnù. Kì í ṣe under age o. Ẹ wá imagine kó ká ẹ lórí ọmọ kékeré. Ẹ sọ pé ó fẹ́ bà ayé Ìjẹ̀ṣà jẹ́ ni. Ayé ẹ̀ ò ti bàjẹ́ tẹ́lẹ̀ ìgbà tó ń tọwọ́ bọ ọmọ kékeré lára. So bọ̀dá Lanre lórí ìtọ̀rọ̀ olókùúta dé yẹn, ẹ máa kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ti gbọ́. Ẹni he warned of a double standard if he had been released, slipped into depression, or God forbid, died. The same timeline will be flooded with RIP, legend never dies, and sweet memory. Which sweet memory? Orí ẹ̀ ló burú, ó pẹ́ kó tó kú dànù. Èèyàn tó yẹ ká ẹ ti sọ pé kán já fúru ẹ̀ nínú kíni. Àwọn ọmọ kan wà bí mo ṣe wà ní ìwọ̀n adájú gan. Àwọn ọmọ kan wà èmi 4 years yẹn ò tí ń tẹ́ mi lọ́rùn. Màá sanwó fáwọn wọ́dà tó máa sanwó fáwọn ẹlẹ́wọ̀n tó máa fa fùrọ̀ ẹja nù bí tó wà. Ìdélùú yìí. Ẹ dé Amẹ́ríkà kẹwàá mo bọ́ ṣe máa ń ṣe fún àwọn tó bá bọ́mọ kékeré sùn. Wọ́n máa ń bá fùrọ̀ wọn jẹ́ nù prison. Ẹni tó bá slip into depression ó pẹ́ kó tó kú dànù. Ọmọ kékeré tó ń fọwọ́ jẹ lára yẹn ńkọ́ ọmọ yẹn ò lè slip into depression. Àìmọye obìnrin ọmọ kékeré tó ti defile bẹ́yẹn tó jẹ́ pé at the end of the day àwọn ọmọ yẹn lọ ń bẹ́ sódò ni. Àwọn ọmọ yẹn lọ ń ṣe kí ni wọ́n lọ ń bẹ́ sódò wọ́n para wọn ni wọ́n sọ ìyá wọn sí ẹkún ọjọ́ alẹ́. Ìyá mi gan ò tẹ̀ ní mọ̀ pé nǹkan tó ọmọ ẹ̀ fi para ẹ̀ nìyẹn. Ọmọ mi máa gbógun jẹ torí women will not be able to look at themselves wípé irú kíní yẹn ṣẹlẹ̀ sí wọn. Àìmọye obìnrin tó ti rape tó ti para wọn sọnù àwọn yẹn ò slip into depression. Kọ́ máa rape kọ́ tún rape doctor kọ́ tún máa wọ́n rape doctor obìnrin. The actor clarified his intent. This post is not to celebrate any despicable acts. It is a reminder that people change. Genuine change happens. Everyone deserves the right to a new life. He deserves the right to live a new life, but don't tell that people should not vent their anger. If you say that, you contradicted yourself. You said that tó bá ṣe pé ó ti slip away, ó ti wọ depression. But at the same time, you are not saying that what he did was good.
We too, we are not saying that you should even buy. It's even better. If you even buy, it's better. It's better for them to say, bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe ló pa ẹ́. But you are justifying and giving this crazy act like kiniko. That is how it feels. It's still shemo kini. Every time you see this man trending, it's like they're trying to cover that thing because it never happened. There is no remorse. There is no, oh, okay, shemo. Okay, maybe he has changed. Let us give it. It's always like they're trying to cover all these things up. Every time it's trending. And with podcast to Loshe, it feels like nothing, no apology, no, it was a shaking, you know. Even if you don't mean it, you have to talk. But every time they are always painting him as if he did not do anything. People are not stupid now. They have the right to be angry. Even you said you don't support it. At the same time, you said he should be given a second chance. Did he want a second chance? Or he's claiming that kò sí nǹkan tó ṣẹlẹ̀, ó ti lọ nìyẹn jàre. Did he want a second chance? Did he act like he wanted a second chance? Is this part of the second chance? Just boom, baby. That is not. People have to warm up back to you. I that didn't change. You had the TV to shele you. But every time people are just trying to cover him up, like it doesn't matter. Nǹkan tó ń bí àwọn èèyàn nú nìyẹn. Like it doesn't happen. That's never happened. We should just move on. We should just forget about it. It never happened. Is a changed person. Is it giving us that kinipe I'm a changed person? That is why people are hungry and mad. They have the right. Before you see, boom, he's in Hollywood producing movie. He's in cinema releasing movie. Ẹ wo irú nǹkan tá pọ̀ dá aṣọ lápẹ́ yẹn sọ náà. Kíní kan, orí yín ló burú. Ṣé kíní kan, Ìyábọ̀ ti fẹ́ lì. Ṣé kíní kan, no. This man did something terrible to a child. Ṣé Ṣọlá pé ó lè jẹ́ kí Ìjẹ̀ṣà sùn pẹ̀lú ọmọ ẹ̀ tó wà nílé? Everybody is supporting this man. They can't let him in their homes. That is it. I think he's a changed person. But the way he's going about it, I think it's just terrible. The publicity is terrible. The timeline is terrible. Everything is just terrible. Only to hang out. Because you can just do anything to a child or a minor and you'll be celebrated. Everything is being done except him being celebrated. Nǹkan tó kù ni kí ni mo tẹ̀ sọ ṣáà Ṣọlá pé ó máa celebrated. Ẹ̀rí bó ṣe ń celebrated pé ó ti padà Ọlọ́run ti ṣe ojú títí princess. Don't you see? So he ended with a call of grace. Stop being the judge. Let God judge. Mo wí tèmi o. Welcome to the world. Welcome to the world of greatness. Ọmọ tuntun. Make your parents proud. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé mo pé téèyàn bá lọ sí church tó bá sọ pé o fẹ́ ronú pìwàdà ẹ̀ṣẹ̀ whatever you have done, when you are coming out of that church with you cleansing your sins, baptizing, ní jáde kó máa ṣe rádaràda again now. Shall understand? You will not come out and be gloating. You will be solemn. You will be reserved. You are a newborn person. We have never seen that side of Ijesha. Like, okay, I admit, it's always àǹtí Yomi. Kò ṣe nǹkan kan. Ó kàn fọwọ́ pọ̀ ọmọ yẹn lára ni bíi pé ojú ìyá wọn fọ́ àárín nǹkan tí Ijesha ṣe. So there is nothing like, okay, it's giving us the benefit of doubt, like, it's always this trending news of boom, Ijesha here, boom, Ijesha there, boom, they want to panel go, boom, they want to, no. That's why people are angry. It's not hypocrisy. It's just what is right in front of us. Kí ló dé tó máa sọ̀rọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ bó ṣe ń sọ̀rọ̀ Ijesha? Ṣebí yẹn ti move on pẹ̀lú láìfẹ́. Ṣebí olè nìyẹn já. But this one doesn't even seem like he's remorseful or anything. So people have the right to be like that. They have the right to be like that. But Lumini, if you are happy, I am happy. That is just it.
Just let it be a happy marriage or happy anything, because comes future and you set podcast or ring light to come and say, wo, oh, ní jẹ́ tán. Just be happy. We are happy. Ọlọ́run adọ́mọ tiẹ̀ sí. Oh, ní sìnkú ẹ̀ pẹ̀lú ọpọlọ. That is just it. Ó máa grow in grace. Torí tí ẹ mo ṣe ń ṣàdúrà kì í ṣe torí Ìjẹ̀ṣà. Torí Ìjẹ̀ṣà burú níbikíbi tó bá wà. He will grow in grace. Ó máa jẹ́ ọmọ ológo fún ẹ. That's just it. Ayé èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ́ bá feel about this video. Thank you. Have a wonderful day.